máa káàbọ̀ ẹ̀yin aráalé, ṣé dandan la bá yín? Gẹ́gẹ́ ti mọ̀ pé tá ò bá ti rí àwa kì í sọ ikíhun tá bá dẹ̀ máa sọ lórí náà. A máa ti ṣèwádìí lóní kúlẹ̀kúlẹ̀ kó tó di pa mú sórí ìkànnì ìfún yín láti gbọ́ nípa ìròyìn èyí tó ń jàràn ìròyìn kiri nípa Ìjọba Lande àti ìyàwó ẹ̀. Ẹ̀yin tèmi FC Ìjọba Lande má tuntun jáde tán, ó tún pẹ́ẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ nípa gbogbo nǹkan tó mọ̀ nípa Ìjọba Lande yìí, bí ìyàwó Ìjọba Lande yìí tó kúrò nílé Ìjọba Lande bóyá máa ń ṣe sí Ìjọba Lande. Arábìnrin tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí, ìyẹn ex Ìjọba Lande tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, ó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí tẹ́ pé tẹ̀ ń gbọ́ bá gbọ́ àlẹ́ máa ṣe pé ṣọ́kùnrin tẹ̀ ń fèsì lọ́ọ̀tì báyìí. Òun àtàlábìnrin kan lọ́jọ́ ṣe live chat ní TikTok èyí tá a mọ̀ sí live video. Ó ti rí fídíò wọn alẹ́ tá a máa play fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀ lórí ìkànnì wa. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ èyí tó ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, bá subscribe kó like kó comment kó share. Wàá lè máa jẹ́ wá àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lóòrèkóòrè tá a bá fi léta. Wàá lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti òye. Gẹ́gẹ́ sọ pé fídíò wọn alẹ́ tá a máa play láì fàkókò wa ṣòwò fídíò ọ̀hún náà rè ẹ̀yin tèmi ó yẹ jẹ̀ gbádùn ẹ̀. A máa ṣe èpè ní kíkankíkan pé Lande tọkùnrin mi bá gorí mi kó rí báyìí fóun. So Lande ti rí pé ẹ tó lè máa bọ́ra sí òògbé báíbù á tún fún àwọn ọmọ ẹ̀ ṣe pé ọkùnrin. So Lande trust ẹ̀ dẹ̀ Lande àti Marigold náà close. So tóun àti Marigold bá láwọn jáde, Lande ò pé wò ṣé ìyàwó mi wá máa wá bá ṣiṣẹ́kúṣe ṣe rí mo ó ti ṣe story yẹn yẹ yín. Lande ti love ẹ̀ jù débi pé Marigold wò pé a ṣe lé lábàṣà kò ní fọbọ́ kò ní so oúnjẹ ọkọ òdẹ ní sọ̀rọ̀ ó lè má nǹkan tó wù ló ṣe nulẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀rí náà máa rí. tó Marigold wá kẹ́ fún pé ẹ wò ẹ wá ń bí ṣérú ọkùnrin báyìí ni màá lọ sọ fún pé àbí pé ìyàwó ẹ̀ ó yálè kò ní bílíìfù mi pé gbẹ́nu mi dákẹ́. ó tẹ̀ ní bílíìfù mi ó tẹ̀ lè bílíìfù mi. ó agree pẹ̀lú ẹ̀ nìyẹn. so a lot bẹ́ẹ̀ yẹn so kí ni mo wá fẹ́ ṣe mo dẹ̀ tèmi ní pé kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ tìgbà tí mẹ́kàṣì yìí ọmọ afẹ́ wa kújọ fẹ́ dè mí tí mẹ́kàṣì yẹn wá ọmọ afẹ́ wa nìkan ni ọmọ yẹn gbé wá síbẹ̀ mo wá sọ fún Dára mo ní Dára bọ̀bọ̀ yìí tó sọ pé òun fẹ́ yìí láàrin èmi àti ẹ̀ ṣó mọ̀ pé ọmọ afẹ́ wa tó máa ń respect wa òun ló ń fẹ́ kó wá rí ẹ níbi ìdọ̀tí pé òun bá òun fẹ́ ọkọ tó dẹ̀ mọ̀ pé wà ń lé ọkọ báwo ni gẹ́ yìí ṣe máa feel láàrin èmi àti ẹ ó ní kò fẹ́ ó kàn gbóúnjẹ wá fún ni láìláì kó sọ pé òun gan béèrè òun sọ pé máa ní ó dẹ̀ ń sọ mẹ́kàṣì ọ̀hún mo sọ fún mẹ́kàṣì ọ̀hún mo ní pé ṣé mọ̀ pé ìyàwó Dára ni ìyàwó Lande ni Dára ni mẹ́kàṣì sọ fún mi pé Lande ò introduce ẹ̀ sóhun àti ìyàwó kò dẹ̀ kan òun statement tó sọ fún mi nìyẹn tí mo ní kò ṣé dandan ni kó introduce yín kẹ́ tó mọ̀ pé ìyàwó ẹ̀ ni ojú yín fọ́ ẹ̀ẹ́rẹ́ ni ó dẹ̀ sọ ó ní kó introduce mo dẹ̀ ra gbẹ́nu kí ni mo tún fẹ́ ṣe ṣé màá pàbókè máa wá tí bá pariwo àwọn èèyàn ìgbà yẹn gan lè pè mí máa pọ̀ jù tó máa ná lórí burúkú ó fẹ́ dalé ọ̀rẹ́ ẹ̀rù nígbà tí ò sí nílé ọkọ nǹkan táwọn èèyàn máa sọ nìyẹn. mo gẹ̀tẹ̀ mẹ́rin mo gẹ̀tẹ̀ àgàgà ọkọ gan ìfẹ́ ti dorí ọkọ rú. ìyá ọgbà ìjọ tó ń ṣe ṣó láàrin àwọn ọ̀rẹ́ wa yìí kan níjọ́ tó ń ṣe ṣó tí ọ̀rẹ́ wa kan náà rí ó ní ẹgbẹ́ nǹkan tó yẹ pé ó wà náà tí wọ́n tájọ sọ̀rọ̀ náà ó lọ́rọ̀ kan tó sọ fún mi náà tí ẹgbẹ́ náà rí o tó ń sọ pé àwọn sọ pé Dára kí ló tó ṣe é ṣe gbogbo nọ́ọ̀sẹ̀sì gbá ló bẹ̀rẹ̀ gbogbo pálapàla wọn ní kò tẹ̀dọ̀ àwọn náà àwọn tẹ̀sí bìlíìpù yẹ kó ti change. ẹ̀gbọ́n yẹn náà ó tún gbé bọ̀bọ̀ yẹn wá sí àǹtí ẹ̀ sọ pé ó gbé bọ̀bọ̀ yẹn wá jọ bẹ́ẹ̀ di àwọ̀ kí làwọn ti fẹ́ sọ̀gbà táwọn ti sọ̀rọ̀ tí ó gbọ̀ ṣáwọn máa pa ni. Ọlọ́run ò lè pa náà ó dẹ̀ tún gbé bọ̀bọ̀ yẹn náà ó tún gbé wá ìjọ pátì wọn tí Lande ò lọ ọ̀rẹ́ wa tó rí tí wọ́n sọ pé lára ọ̀rẹ́ wa kan náà tó wá ní Dára ṣé lóòótọ́ òun ti ń gbọ́ gbogbo kíni ṣé lóòótọ́ ni kíni ó ní kí ló kàn ní pé kí ló kàn tiẹ̀ gẹ́yẹn tó ń sọ fún pé tó bá tẹ̀ tún ṣe ó tún ṣe lójú àwọn àbúrò ẹ̀ nǹkan tí gẹ́yẹn sọ fún nìyẹn o the next olóṣọ̀nù òun gẹ́yẹn náà dẹ̀ lòun dẹ̀ gbẹnu òun dákẹ́ pé òun dẹ̀ ti sọ àti sọ. ẹ̀kọ́ tó fẹ́ Lande bó ṣe rí náà nìyẹn. bó ṣe rí nìyẹn mi ò lè parọ́ torí kò tẹ̀ sí nǹkan tí mo fẹ́ fi rọ́bò because a lot mo tẹ̀ ti ń gbọ́ lọ ohun ẹ̀ sọ pé mo mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ kó lè jáde sí mi ni káwá jọ mu káwá gbogbo àtàwọn ilé tí mo fẹ́ sọ àti gbogbo nǹkan tó wà lọ́kàn máa ń ṣe wá put ẹ̀ out torí àwọn kan wà tó ti bá sọ̀rọ̀ ilẹ̀ máa bàjẹ́ mo kàn ń pèké kí n sọ fún mi. so nísìbẹ̀ o ti challenge ẹ̀ ọkọ ẹ̀ sọ pé mò ń fún ẹ ṣe wúkọ̀ mo dẹ̀ ti wá lẹ́mìí kọ́. èmi kọ́ mi ìfi lájọ tó ti wà ní ọkùnrin mi ìgbé fọ́kùnrin rí tó bá sọ pé mo máa ń lẹ̀ wọ́n pé ìyàwó lágbájá ni
àwọn tí wọ́n ń béèrè tó ti béèrè ẹ̀ lọ́wọ́ mi rí tó bá wà níbà wọ́n á máa gbọ́ mi ò ever gbé fún ọkùnrin rí mi ì gbé fọ́kùnrin rí. ẹ̀yin èèyàn mi dẹ̀ rò pé òun ló fi ń ṣe wúkọ̀ èmi rò pé ẹni tí ṣe wúkọ̀ kò náà dáríjì mi o. ẹ lè wá yóò gbà ẹ lè rányàn àdúgbò mi kò ń ṣe mòwe ní ọ̀dọ̀ mi ẹ rányàn wà sádùúgbò wà kẹ wá béèrè wọ́n mọ̀ ọmọ mi dáadáa wọ́n mọ̀ ọmọ mi dáadáa mi fẹ́ lè sọ pé orúkọ ọgọ́ tí mi ò jẹ́ ládùúgbò ó fún mi bọ̀ torí pé ó ti jẹ́ ọ̀rẹ́ pé a ti jọ wà kò dẹ́ pé bóyá ọ̀rẹ́ mi náà man friend ẹ̀ ló kan ló jẹ́ kí n mọ̀ tó jẹ́ godfather mi ìgbà tó wọ́n ní à pé ẹni yìí girlfriend àwọn ni ó wà ní industry ó ṣòṣì náà lọ́dọ̀ máa yẹn tí máa yẹn náà ka ni àwọn ọ̀rẹ́ máa yẹn mẹ́ta lo níwà tẹjọ ní nǹkan pọ̀ tí máa yẹn tó rí ẹ máa yẹn ló gbalé fún tó wá bí ni pé èmi mo tún lọ sọ fún máa yẹn náà máa yẹn dè ka red handed mi ìmọ̀ kọ́kọ́ pa ẹ̀ náà èmi yìí náà ló ń dúnnu mọ́ fún ẹ lọ gbogbo kíní ìbá òun ló máa ń pọ̀ sí. ó ṣe yẹ dáadáa Mary Gold ó ṣe yẹ dáadáa ó gbọ́kùnrin fún rí. mi ì gbé fún rí o mi ì gbọ́kùnrin fún rí o. ẹ jẹ́ ká. tó bá ní mo gbọ́kùnrin fún ọkọ jáde ó bẹ̀ sọ ọkùnrin náà mi ì gbọ́kùnrin fún rí o lágbàá tó ti wà ní ọkọ mi ì gbé ọkùnrin báyìí mi ì gbé fún rí. ó ṣe yẹ dáadáa ó ṣe yẹ dáadáa like because nǹkan táwọn àárò ni pé ìwọ ló ń supply káàkiri. nígbà wo ni supply ẹ o. gangan ni labalúùbù. àmọ́ tó gangan ni original labalúùbù. a rò pé Mary Gold Ọlọ́run dáríjì o torí èmi náà rò bẹ́ẹ̀ olúwa tó bá jẹ́ṣẹ̀ ní astagafula Ọlọ́run dáríjì mi o. ó dẹ̀ lóhùn ògbọ́kùnrin fún rí. so ṣé tó wá sọ ni pé òun gan ló máa ń ṣe mọ́kùnrin. òun ni ó máa ń fẹ̀dí ọkùnrin fúnra rẹ̀ o ó máa ń fẹ́ tí bàbá tí yẹn ọmọ yìí òun ló tí ibi tí téèyàn sí Ọlọ́run wà bẹ́ẹ̀ tí bàbá tí yẹn ọ̀rọ̀ tí yẹn sọ èèyàn lè pọ́kùnrin lókòbó kó dẹ̀ máa wò ìyá ọgbà èèyàn lè pọ́. bàbá tí lókòbó ni. ó ní pé ẹ̀dẹ̀ ṣe bí àṣìṣe ẹ̀ ń ṣọkùnrin ni ẹ̀yin nìkan ẹ wà láàrin àwọn obìnrin méjì ẹ̀dẹ̀ ṣe bí mo tún wá ń sọ pé dára ẹ mọ̀ mo máa ní mo tábà tí wọ́n ta. èmi ló yẹ kí n máa ṣe nǹkan tó ń ṣe ìwọ ló tún ṣe. tó bá ti wọ́n ta mo máa ń rí pàkéjì á jẹ́ kí n mọ̀ pé mi òun ò ṣe rí pàkéjì sẹ̀ kí n má rí pàkéjì òun kí ni mo tún wá fẹ́ ṣe. ẹ̀yin ẹ̀yin àti rókòdù ọ̀rọ̀ oyè yín ó ń pèèyàn kan lókòbó ẹni ẹ̀dẹ̀ fún ìsókòbó. ibẹ̀ ti àní lọ sàlẹ̀ ọlọ́gbọ́n nìkan ló lè yọ. oyè yìí motivational speaker dẹ̀ ní bàbá motivational ẹ̀yin náà lè wà gbẹ́nu sí mike. but well a man will always be a man. oyè yìí bàbá tí ọkọ mi fáwọn èèyàn ipe mo fẹ́ ọkọ. a man will always be a man. ọ lè má yẹ gúúsẹ́ lè máa pè yín lókòbó kẹ́ ẹ má fàyà. wà á fẹ́ fàyà náà báwo lobìnrin ṣe máa dẹ̀ Mary Gold níwájú ọlọ́ àtẹ̀yàn ó ní bàbá tí ó mọ̀ pé Ìyàwó Lande ni. ó mọ máa yẹn ò mọ ibi téèyàn sí Ọlọ́run ó mọ ìgbà tí mo tó sọ gan òun gan ló wá tún sọ pé ìwọ ló fẹ́ Lande ló fẹ́ rán lọ sí ọ̀run kíní kan tó dẹ̀ fi sọ̀rọ̀ yẹn pé òun kọ́ o. bọ̀ bàbá tí náà ìbẹ́ yóò fi máa rí ṣó yẹ ká máa bá yín ní faithful síyàwó rẹ̀. a mọ̀ pé normal náà ọkùnrin normal o but ìbẹ́ yìí náà níyàwó ẹ̀yin náà ẹ̀ ṣe dáadáa ń bẹ̀ kò yẹ kẹ́yìn náà ká máa rí yín láwọn dé bíkọ́ ẹ máa motivate wa pé ilé ayé kọ́ ṣọ́ra gbogbo tó bá yẹ rẹ̀. lọ́sàn-án irú ọ̀rẹ́ múra sáadá torí tó bá ṣe dáadáa ilé ayé máa mú ẹ kò sí dọ́tà ṣe láyè tí ò ní kẹsàn ẹ má kẹsàn ẹ má wù ẹ dáadáa. ẹ bá má ṣe. ẹ̀yin tèmi kílẹ̀ yìí náà rí sí fídíò èyí tí mo play sọ fún yín sí nípa àkọ́ tí arábìnrin yẹn sọ Ìjọba Lande nǹkan tó sọ ẹ rí pé mẹ́wàá ń lọ lábẹ́ ọ̀run ẹ wo a ò ní takọ ẹnikẹ́ni lórí ìkànnì wa ọ̀pá pọ̀rọ̀pọ̀rọ̀ kò ṣeé péjù àní máa yọ àdúbà lọ lórí ìkànnì ìlénìí ó dàbọ̀.